Aláròyé máa wí o. Ọ̀kan nínú àwọn ìbejì olórí ẹ̀mí Adégbòdù twins ti kú. Táíwò, kí ló dé tó fi èmi àti àwọn ọmọ ẹ mẹ́ta sílẹ̀ láì sọ fún mi? Ọkàn mi gbọgbẹ́. Olúwa o, báwo ni mo ṣe fẹ́ ṣe é? Ibo ni kí n gbé e gbà? Ọlọ́run, kí ló dé? Èyí pọ̀jù fún mi láti gbà mọ́ra o. Ìwọ̀nyí làwọn ọ̀rọ̀ arò àti ẹ̀dùn ọkàn Kẹ́hìndé Adégbòdù láàárọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ kìíní oṣù kẹta ọdún yìí látàrí bí ìbejì rẹ̀ Táíwò Adégbòdù tí wọ́n jọ máa ń kọrin ẹ̀mí papọ̀ fún ọ̀pọ̀ ọdún ṣe fò ṣánlẹ̀ tó sì dágbére fáyé lójijì. Àgbọ́ṣehà ní ikú èjìrẹ́ yìí títí tó sì fi di àsìkò yìí làwọn olólùfẹ́ wọn ń béèrè tìyanutìyanu lórí ẹ̀rọ ayélujára pé kí ló ṣẹlẹ̀, irú ikú òjijì wo lèyí, nítorí kò sẹ́ni tó gbúròó àárẹ̀ tàbí aburú kan sí àwọn táyékẹ́yìn olórí ẹ̀mí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Adégbòdù twins yìí, àti pé ọjọ́ mẹ́ta péré ló kù káwọn méjèèjì ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn lọ́dún yìí. Nínú àtẹ̀jáde kan táwọn òṣìṣẹ́ olórí ẹ̀mí ọ̀hún fi túfọ̀ ikú rẹ̀ lórí ìkànnì Facebook lọ́jọ́ Sunday yìí, wọ́n ní ìbànújẹ́ àti àjálù ńlá ni ikú Táíwò yìí jẹ́, ìrora ńlá tí kò rọrùn láti mú mọ́ra ni. Bákan náà ni gbajúmọ̀ òǹkọrin ẹ̀mí nì Esther Ìgbẹ́kẹ̀lé fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nígbà tó gbé fọ́tò olóògbé yìí sójú òpó Instagram tó sì kọ oríṣiríṣi ọ̀rọ̀ arò àti ìdágbére síbẹ̀. Ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn táyékẹ́yìn yìí. Ọjọ́ 4 oṣù kẹta ọdún yìí ni wọn yóò di ẹni ọdún 38 lókè èèpẹ̀. Láti kékeré làwọn ìbejì yìí ti jọ wà papọ̀. Bí ìgbín-fà ìkarahun àtẹ̀lé ni wọ́n. Kódà wọ́n jọ lọ iléèwé yunifásítì Èkó, ìyẹn University of Lagos, níbi tí wọ́n ti gboyè jáde nínú ìmọ̀ okòòwò ṣíṣe, business administration àti ọjà títà, marketing. Bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì ti ń kọrin ẹ̀mí bí eré bí àwàdà tẹ́lẹ̀, ọdún 1999 ni wọ́n gbé àwo orin wọn àkọ́kọ́ jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní Faratìmí Lean on Me. Àtìgbà náà sì ni wọ́n ti mú iṣẹ́ orin ẹ̀mí kíkọ ní ọ̀kúnkúndùn. Kò sì pẹ́ púpọ̀ tí wọ́n fi di ìlú mọ̀ọ́ká látàrí ẹ̀bùn ijó àti orin tí wọ́n ní, àti bó ṣe jẹ́ pé ìbejì ni wọ́n tí wọ́n sì máa ń fi orin ẹ̀mí dábìrà pẹ̀lú àlùjó. Ọ̀pọ̀ àwo orin làwọn méjèèjì gbé jáde. Lára àkọlé orin wọn míì tí wọ́n kọ ní Àdúrà mi gbà, Bojú wò mí, Ìrìn àjò, Prayer Point 2, Jésù mo wá, Mo dúpẹ́, Fijóyin baba, Mo jèrè, Ẹ̀mí mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olóògbé yìí àti Kẹ́hìndé rẹ̀ ni wọ́n jọ ń gbé abẹ́ òrùlé kan náà pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ wọn. Ìfarakínra náà sì wà nínú ohun tí ó fa ọgbẹ́ ọkàn ńlá fún bàbá àti màmá wọn, ìyàwó àti àwọn ọmọ méjì tó lóògbé fi sáyé lọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Aláròyé.